ṣé àwọn tó pé nínú àwọn ọkùnrin a lè ṣe amóyán lè bí àfiṣe ni bá a níyàn tán gún tó fẹ́ lẹ́nu ilé ọkà tó ti rọrùn láyé níta láti máa dà láàmú kọ́ lọ́wọ́ ṣàánú wa àmọ́ náà wo la fi lè gbà ṣẹ́gun ká má bàa kàrún ìbálòpọ̀ àrùn alárùn òkè ran eṣinṣin nítorí ní ni pé ó pa eṣinṣin ẹyọ kan péré dondo ó wá mú odidi atare ọyọ ẹyọ kan bẹ̀ tẹ́ ẹ bá wo eṣinṣin ẹyọ kan àtàtàrí ẹyọ kan ẹ rí i pé kò lè ṣe lọ ó wá òkúta kékeré ó wá fi lọ méjèèjì papọ̀ ìwọ̀nba kékeré tó bá wà ńbẹ̀ tó bá rí lọ ẹ ó máa lọ méjèèjì mọ́ra wọn tó máa kún náà ni o wàá mú nǹkan ọmọkùnrin ẹ wá sí àbí adédè rí ẹ wá sí nígbẹ̀rẹ̀ ẹyọ kan ẹ má lọ sí ibi ẹ ti ń tọ́ èmi ọ̀sán yẹn fún yín o ẹ̀yà sọ pé ẹ kọjú lẹ ibi adédè orí ẹ wá sí nígbẹ̀rẹ̀ ẹyọ kan wàá wá fi kíní tó lọ yẹn wàá fi sí wàá fún ní ọjọ́ mẹ́jọ tó bá ṣe ní monday òní ó di monday ọjọ́ kẹjọ tá a pé thursday lọ́jọ́ tó ṣe orí thursday ọjọ́ kẹjọ gbogbo nǹkan ni mo fi sọ̀yà kò sí àrùn náà tó bá jórílé ajé ló wà tó wà lára obìnrin kan ò ní bá wọn kó láyé àrùn alárùn òkè rin ṣinṣin gbìyànjú ẹ wò bí mo ṣe sọ yẹn ìwọ ṣe bẹ́ẹ̀